àná lọ́hùn ní gbọ́ o má jẹ́ kí ojú ó tì ọ́ níbi tó yẹ kó o ti ṣẹrú o torí ìtìjú ló kọ́ bẹ́ẹ̀ mi o kò fẹ́ jẹ́ ká mọ̀ pé òun ṣẹrú ìjọ tí ọba ti jẹ́ ká yóò mọ̀ pé ẹrú ni ọ́ ìjọ tó bá fẹ́ dèyàn ayé ò nígbà ọmọlé wa náà wọn nígbà wọlé o Al-Qur'ani ní lè tàkìtà ba'dahum sukuri àní Al-Qur'ani sọ wípé lè tàkìtà ba'dahum sukuri yá ó ní àmọ́ ó ní nínú ó ní àwọn kan wà tẹ́ pé á lò wọn lẹ́rú ni Ọlọ́run mọ̀ gbé kádàrá ẹlòmíì ó stupidize ẹ̀ ó tẹ̀ wálẹ̀ yóò wá dàgbà òun ló fi jẹ́ pé gbogbo ilé tẹ́ ẹ bá rí tó bá ti kọ́ tó bí ẹni tí ó kọ́ lé náà máa ti bí gateman bẹ̀ gateman náà máa ń kọ́kọ́ bí ká tó bí ẹni tó kọ́lé yóò sì fi 30 years jù lọ torí olówó gidi ò ní gbọmọdé á ní ẹ bá mi wá bàbá àgbàlagbà ẹni tí kádàrá ẹ̀ bá ti kú àwọn ó gbàgbà lítẹ̀kítà ba'dahum sukuri yá alọ́lọ́ ni àátẹ̀ àwọn kan ní dandan ẹ̀ẹ́dẹ̀rú fún àwọn kan ni lítẹ̀kítà ba'dahum sukuri aláwọn kan ó ṣe àjùlọ láyé tá ń gbé yìí ó pọ̀ jù àjùra wa lọ kódà kó jẹ́ tìjà torí ọmọ sọ pé àjùra lọ tìjà kadì kọ ìjà kadì tún kún àjùlọ in tó bá fi lè mẹ́nìkan náà tó wá yín mú ó ti lù ọ́nù èèyàn náà tàka sí èyí tá a máa rẹ́kọ̀dì ní pé ó náà ó ń ta Al-Qur'ani ní pé àwọn kan ó dẹrú àmọ́ mọ̀ jẹ́ kẹ́ni ó máa mọ̀wé gan-an ṣùgbọ́n ìwé ò ní dàmọ̀ tọ́ba lọ́fẹ́ ṣe ẹ́ńjìnì kan òun ni ó mọ̀ ṣe jù ṣùgbọ́n kò ní dáa fún tí mọ́tò bá ní ìṣòro tí gbogbo bá ti ń wá tó ṣe wọ́n ti máa fọ́kàn kan yẹn kò ní ṣe o tó bá dọ́dọ̀ rẹ̀ yóò ṣe ṣùgbọ́n kò ní dáa fún. ẹlòmíì máa kẹ́wù kú yóò tún máa sọ lárúbáwọ̀ èèyàn pé ẹ̀rì pé ṣe mistake mẹ́ẹ̀ irú tó ń wáyé wá ṣe nù yóò máa sọ mistake ni kò ní dáa fún láyé. gbogbo à ń jà lérí ajá lọ́la táwa fa sọ di iṣẹ́ yìí tá a mú àfa kan tá a sọ di tọ́pìkì mọ́ bú gbé ẹnìkan wá ẹ̀gbọ́n tó wí gbogbo eléyìí ò ń ṣe ìsìlámù ìwà tó wà nù oníkálùkù nù lé wọn lẹ́rìí o. bẹ́ẹ̀ bá ti jù ọ lọ gbà ìwọ náà lọ́wọ́ gbọ̀n bòmí ẹ wá yẹn àwọn tó ń ṣe súfí ẹ̀sìn kọ́ ni súfí ìsìlámù ni. gbogbo mọ́sálásí tó wà ní ayé nígbà náà àwọn àfà onítàsọ́wúfù àwọn onísúfí àwọn ni wọ́n kọ́ gbogbo ilé kéwú tó wà àwọn ni wọ́n dá lẹ̀ mọ́lúdì tá ní ká mọ̀ ṣe tán ní ká mọ̀ ṣe yìí náà níjọ́ tó ti pẹ́ ni wọ́n ti ń fi ṣe láti fi kó gbogbo ọmọ mùsùlùmí jọ wọ́n máa fún wọn ní tíì bisikíìtì oníkálùkù ní interest láti kéwú òun ló di kéwú lónìí tí gbogbo à ń jẹ́ àlàyé o wá di nísìnyí kéyàn kò ń sọ̀nà ẹ̀sìn islamu tí ọ̀fẹ́ ìntọ́fẹ́ kílèmù ṣé islamu ti di tuntun ni. gbogbo àwọn ẹlẹ́sìn tòkunbọ̀ yìí ẹja ṣọ́ra o gbogbo ẹlẹ́sìn tòkunbọ̀ ẹja ṣọ́ra o gbogbo ẹlẹ́sìn tòkunbọ̀ ẹja ṣọ́ra kó jẹ́ pé àáfàá ẹgbọ́ akànní kìíní ń pọ̀ ní ẹta ni wọ́n bú bàbá rẹ̀ tí gbogbo ayé ògbọ́ tó náà adákẹ́. torí ìwà tó ń bẹnu ẹlòmíì ni wípé ìwà ẹran tí ń bẹnu ilé wọn yóò gbé hàn ẹ lè sàlọ̀ fọ́mọ tí ò ní dáa fún láyé yóò wùwà tí ó fi ṣòfò ni ẹni tó bá gba ọ̀pá lọ́wọ́ arúgbó á ti mọ̀ páyé alẹ́ tòun náà ò ní sunwọ̀n kò sástàgà fún láì torí tó bá jalè tó bọ́ sí mọ́sálásí sástàgà fún láì ọlọ́run mọ̀ wù ọ̀ràn ni ọlọ́run kọ́ ló ní tó jí ẹni tó jí nǹkan rẹ̀ ní olóbẹ̀ pé èmi mo jí. ṣé ò kéèyàn tó lè ṣe ọlọ́run yóò pẹ́. ẹni tó lè fi ṣe ọlọ́run ni pé ìtọ́ máa ń bí ọlọ́run pin láyé ni pé orí oore lára èèyàn kan ó dẹ̀ yín mú sí èyí tí máa jẹ́ kéèyàn jábọ́ láyé nù. Al-Qur'an sọ ìmìkan ó ní àwọn tí wọ́n ń bọ igi wọ́n ń ṣe kèfèrí àwọn tí wọ́n ń bọ ọ̀pẹ wọ́n kìí ṣe kèfèrí o àwọn tí wọ́n ń bọ Ògún wọ́n kìí ṣe kèfèrí àwọn tó ń bọ Ọ̀ṣun wọ́n kìí ṣe kèfèrí gbogbo àwọn tí wọ́n ń bọ Ifá ṣe gbáṣàwo kódà kírísítẹ́nì ṣe kèfèrí ẹni tọ́lọ́ ń pè ní kèfèrí ni pé alladhina yarifuna ni'matallahi summa yunkirunaha ẹni tó rí oore lára ẹnìkan pé lágbájá mọ kí ní ìṣe dáadáa wọ́n wá bèèrè ọ̀rẹ́ pé a fẹ́ gbéṣẹ́ fún lágbájá ó wá torí pọ̀ ń bínú ẹ̀ wá lè pe ẹlòmíì alladhina yarifuna ni'matallahi summa yunkirunaha ó wá rí pé lágbájá ló mọ kí ní ìṣe torí pé ẹjọ́ jà kò mí ni pẹjọ́ ń jà
yàrífúnná ní matala ẹ̀sùn mayọ̀nkérò náà ó rí pé lágbájá lóhùn wọ́n dẹ̀ nídìí wọ́n náà níbi tán ti fẹ́ ka Kùránì tí wọ́n ti fún wọn lówó torí pé lóhùn yẹn mú un lọ tọ́ ọ̀ bá lè mú un lọ fún wọn ní nọ́mbà rẹ̀ jẹ́ ó lọ jẹun níbẹ̀ tọ́ ọ̀ bá tiẹ̀ jẹ́ ó mọ̀ pé wọ́n ni Ọlọ́run tó mọ̀ pé wọ́n ni yóò san ẹlẹ́san rere. Al-Qur'ani sọ pé alladhina ya'rifuna ni'matallahi summa yunkirunaha àwọn ẹ̀dá kan ń bẹ oore olóore wọ́n dẹ̀ mọ̀ yín mú sí èèyàn ṣe ìmáàmù ó ka fátíà àtàwọn ní kò ká dáadáa ṣé bàbá àdínì ló bínú ni àbọ́lọ̀ ló kù láti sánmọ̀ pé kò wíra ọwọ́ abẹ́ sí bínú orí débi wípé gbogbo ẹ̀tọ́ tó yẹ kó dọ́wọ́ ẹ̀ kò dọ́wọ́ ẹ̀ Ọlọ́run ní ulaika humul kafirun àwọn èèyàn gan ẹni tó bá ti rí oore lára èèyàn tó tẹ̀ mọ́lẹ̀ ẹni tẹ́ ẹjọ́ ń sọ rẹ̀ tó mọ value tó mọ̀ pé iṣẹ́ yìí ó mọ̀ ṣe dáadáa ó wá tún wá ní ọjà àjọ lọ bá ẹnìkan pé òun ló mọ̀ sí kì í sọ̀rọ̀ rẹ̀. ulaika humul kafirun sẹ́rípẹ́lẹ̀ wọn sọ pé Ọlọ́run jẹ́ ká mọ̀ pé àwọn tí wọ́n jẹ́ kèfèrí gangan ẹni tó lè rí oore Ọlọ́run lára èèyàn ni tó lè bá sọ pé kì í ṣoore ẹlòmíín bẹ bẹ́ẹ̀ bá pupa báyìí torí pé fẹ́ sáà ni ṣe wá pupa dáadáa ni ẹwọ ẹsẹ̀ ẹbí ẹsẹ̀ lẹ́tì mẹ́tọ́ wá pupa dáadáa ẹ̀rí pé bìkan jóná ṣé gbogbo ẹ̀ ló fẹ́ wò tán ni Ọlọ́run ní ṣe gbogbo rẹ pé aláàjúra wa lọ tọ́ ọba tirẹ̀ tójú ọlọ́gbà. bàdàn sọkùnrin ya wàrà mọ́tòrò fíkà. khairan mimma ẹja pòǹdì ọ̀tẹ̀ aṣáájú wà nù àfa tọ́ríkà Tìjàníyà ó ní àwọn tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ní Haúsá ó dẹ̀ nílọrin bàbá wa Sheikh Abdulsalami arúgbó ní Pàkátà àwọn ni wọ́n kọ́kọ́ gbé Tìjàníyà wọ àwọn ni wọ́n kọ́kọ́ gba wọ Tìjàníyà lẹ̀ Yorùbá àwọn ni wọ́n kọ́kọ́ gbọ́ Tìjàníyà lẹ̀ Yorùbá tó sì hàn káàkiri tó yẹ pọ̀pọ̀lọpọ̀ míì fún àbá gbọ́wọ́ lé Haúsá wọ́n gbọ́ lọ́wọ́ ẹni tó gbọ́ lọ́wọ́ ẹni tó gbọ́ lọ́wọ́ ẹni tó gbọ́ lọ́wọ́ bàbá wọn wọ́n wà bẹ́ẹ̀ ojú ọ̀nà Tìjàníyà àwọn tí wọ́n gbé wọlé àmọ́ ojú ọ̀nà Kọ̀dìríyà àwọn tí wọ́n gbé wọlé àmọ́ tilẹ̀ Yorùbá bàbá wa àmọ́dàdì fáyìn dásàláàtì àwọn láṣáájú kí orin mọ́dòwe ẹ má jẹ́ ká máa fantí ò sí mọ́ ẹ sì mọ́ gbọ́dọ̀ jẹ́ ká gbà ààyè fún àwọn ọ̀tá Ọlọ́run láti máa ráyè wọ̀ wá láàrin ẹ̀rí pẹ́ yìí nọ́mbà wí gbogbo ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ fẹ́ tú yín ká ni mélòó ni gbogbo atẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́nìkan tó mọ̀ tú wa ká àwa kan wà nílò àtúnwá bára wa ṣe mọ́ àwa dìjà lọ́tún lọ́sì àwa tó ń búra wa kò yẹ èpè àwọn ọ̀tá lọ́fẹ́ máa ṣe ẹjẹ́ pé aká parí ẹ̀ pé apọ̀ ẹjẹ́ kó ní káàkiri drop ego sàmú àlékún ṣe ìwé ẹja ríra ẹ pé bìkẹ́ parí ẹ̀ kó tán kójú ti àwọn tó wà ń di aburú. Al-Qur'ani ní wàrà mọ́tò rabbika khairan mimma yajma'un ìkẹ́ Ọlọ́run lára ẹ̀dá kì í ṣe ní tí ẹ̀ máa ń pamọ́ o gbogbo ẹni tó bá ti rí orí olóore tó bá ti fọwọ́ bù mọ́lẹ̀ ẹni náà ò ní kú lójú kan gbogbo ẹni tó bá ti rí orí olóore tó bá ti rí pé kò dùn mọ́ òun nínú ẹni tó bá ti ń banú jẹ́ sí orí olóore ẹni náà ò ní láti bọ̀tán rí o gbogbo ẹni tó bá wọlé àwọn àfáà sùnsùn níbi tí wọ́n ti ṣe wàhálà fọlọ́hun bàbá wa Mọ̀lánà Sheikh Usman Àkànbí Ọlánàṣẹ radiyallahu ta'ala anhu àfáà àgbà nìbàdàn Sheikh Usman Àkànbí Ọlánàṣẹ ọ̀rẹ́ ni wọ́n jẹ́ fún bàbá wa àmọ́dàrí fáyìn dásàláàtì bàbá náà aláàjúra lọ púpọ̀ bàbá yẹn ló ń kọ́ ọmọ ní kéwú ó ń kọ́ bàbá wa ní kéwú níjọ́ náà wọ́n ń gba tíra tó ń pè ní kúrítàbà náà àgbàlagbà máa ń pè ṣùgbọ́n kúrítà bíjù ni tíra yẹn náà ń gbà fún wọn níjọ́ náà àwọn tó wà wájú wọn pọ̀ bàbá tó ń pè ní bàbá wa gbà Sheikh Salahuddin Bello Olodo wọ́n wà ń bẹ̀ bàbá Sheikh Abdulsalami Adébólú wọ́n wà ń bẹ̀ bàbá Ahmad Abdulmajidi Ẹlẹ́ta wọ́n wà níbẹ̀ Sheikh Nuru Hakim wọ́n wà ń bẹ̀ torí bẹ́ẹ̀ ni bàbá ti kéwú lẹ́yìn yẹn bàbá wa Sheikh Zakari Yahu Elédùwẹ̀ wọ́n wà ń bẹ̀ bàbá tó ń pè ní bàbá Muhammadu Awwal bàbá ń tẹ̀ríkà wọ́n wà níbẹ̀ bàbá tí wọ́n ń pè ní Sheikh Abdulmumini Tijani bàbá ń sáwíà wọ́n wà níbẹ̀ bàbá Karashi wọ́n wà níbẹ̀ bàbá wa Sheikh Muhammadu Murtada tí wọ́n ní Mahadul Arabi ibẹ̀ náà ti kéwú wọ́n wà níbẹ̀ níjọ́ náà bí wọ́n ti ń kéwú lọ́wọ́ ni wọ́n sọ fún wọn pé yakulu yaya kurita bí yudari alimu rita ìjìmọ̀ subata gafari muri tẹjìmọ̀ subata gafari bismil ilahi abudawuli makola faminu arijuza tu libiridani bá ti ń senu wọ́n bá ń kọ́ ọmọ kéwú lọ́wọ́ nìkan nínú àwọn mọ̀lẹ́bí bàbá
ìyá yẹn ń jẹ́ Asia ó bí ọmọ kan ọmọ tí à ń wí níjọ́ yẹn tó jẹ́ ọmọ nígbà náà ó ti kú nísìn ìyá ló jẹ́ fún wa ìyá yẹn jẹ́ Zainabu ọ̀rọ̀ tí mo ń sọ yìí was happened ní March 17 ní 1944 ló ṣẹlẹ̀ bàbá ń kọ́ ọmọ ní kéwú lọ́wọ́ wọ́n sì jókòó tí wọ́n wọ agbádá wọ́n ń kọ́ ọmọ ní kéwú wọ́n wá mú ìyá yẹn dé ìyá wọn àgbà ń jẹ́ Asia ó mọ̀mọ́ rẹ̀ wá tó ń jẹ́ Zainabu yẹn nígbà yẹn ó wà ní 25 years of age kò sì lọ́yàn láyà ọyàn rẹ̀ ò jáde ọmọ obìnrin àwọn ẹgbẹ́ ẹ̀ ti lọ́lé ọkọ tí wọ́n ti ń bímọ nígbà náà sẹ́mọ̀ pé obìnrin níjọ́hun bíi 16 years ó ti bímọ tán ó ti mọ bẹ̀rẹ̀ sí bímọ 25 years ni obìnrin yẹn wà tán pè ní Zainabu kò sì tí ì lọ́yàn ọkùnrin kankan wá lè kọnu sí wọ́n ti wá lọ káàkiri ọ̀dọ̀ wọn àfa wọ́n ti ṣàdúrà kùgbà wọ́n lọ sọ́dọ̀ wọn tí wọ́n mọ nǹkan àwọn alágbègbà àwọn kùhánù wọ́n ti gbé yẹ̀wò wọ́n ti ṣe gbogbo tó jọ métùtù nǹkan kan ò ṣe ọyàn ò yọ jáde lára rẹ̀ ó wá rántí pé òun ní bàbá ńlẹ̀ a ní àìṣẹ́gbé ara wa àjùlọ ó pọ̀ jù bàbá wa ń kọ́ ọmọ ní kéwú àwọn amòde bàbá mi sàlámù alẹ́kùn ní wàlẹ́kùn sàlámù sí ò sí ọmọ yín mo mú wá fún yín kí ló mú Zainabu ẹ̀wò láti jọ yìí ó kàn dàgbà ní ìkómọ lọ́múláyà bàbá lánàṣẹ̀ wọn lọ́lọ́run òdóbìnrin kankan tí ò ní lọ́múláyà ó lè mọ́ tó tẹgbẹ́ rẹ̀ ni ó lè mọ́ tó tẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n kì í ṣe kókó mọ́ ni Zainabu ṣáyà rẹ̀ jẹ́ kí bàbá rẹ̀ ó rí ló bá ṣáyà ló bá dàbí tọkùnrin bàbá ni kí lọ wá fẹ́ ní bàbá mi a ti lọ káàkiri aládùúà a ti lọ káàkiri kinní kan gbogbo nǹkan pátá láti ṣe kò jáde bàbá ni ṣáà nira tó bá wọn Zainabu súnmọ́ bí bọ́jọ súnmọ́ wọn lọ́ba ní kó gbé orílẹ̀ ẹ̀sìn àwọn wọ́n sì gbé ọwọ́ òsì wọn wọ́n gbé e lé lẹ́yìn wọ́n sì ní yẹn mọ́ kéwú wọ́n bẹ́ tún gba kéwú lọ yẹ̀kúlù yáyá kúrítà bí yóò darí àlèmúrí tẹ́jì mọ́ ṣùbàtà gàfárì múrí tẹ́jì mọ́ ṣùbàtà gà. lẹ́yìn ìṣẹ́jú mẹ́wàá tí wọ́n ti gbọ́ wọlé wọ́n ní Zainabu dìde jẹ́ kí ìyá rẹ̀ rí ọ. bí ìyá wa Zainabu jọ bó ti dìde gbogbo àwọn bàbá wa táwọn sọ jọjọ mọ kéwú nígbà náà ni wọ́n rí tọ́yàn rẹ̀ ti jáde lẹ́ẹ̀kan náà kọ́ àdẹ̀gbé lọ sọ́sìpìtì láti lọ fà á jáde ìgbà náà ni wọ́n wá dé ní ìsìnkú kò sí wòlíì pé kò sí àfáà kan tí ó lè sọ pé kọ́lọ́hún ó ṣe ẹni tó máa sọ pé ọlọ́run ṣe nǹkan báyìí tí ó sì ṣe ajé àfọ onísúfí bàbá wa Ahmad Rifai ń dásara ti ṣeéhù ní ọjọ́ tí wàhálà dé tí odò Ògùn tí ó gbé ìkan lọ nínú ọmọ kéwú gbogbo nǹkan náà ti ṣe kò lọ wọ́n wá lọ sọ fún àbáṣà láti ilé yàrá kúnlá wàhálà dé wọ́n ní kí ni wàhálà náà wọ́n ní odò Ògùn ó gbé lágbájá lọ àbáṣà láti ní no èmi rẹ̀ òjò sọ́wọ́ wọ́n ti bá a wí tipẹ́ kò gbọ́ ni yìí sì farahàn lónìí ẹlòmí ò lè pàṣẹ fún ẹlòmí ò lè pàṣẹ fáyán kó lọ á ń bèlè bàbá ń dasara tí wọ́n wá mọ́pà wọ́n tó ṣe síkiri débi odò gbàtàn wá débi odò wọ́n ní odò Ògùn mo ti wí fún ọ tipẹ́ ọ̀gbọ́ ọmọ tó kọ́kọ́ gbéhùn náà kọ́kọ́ bá ń jù jáde wọ́n ní bàbá ó ti gbé tipẹ́ látàrí bàbá ń dasara tí kò gbọ́dọ̀ bá ń sọ mo ti wí fún tipẹ́ wọ́n kàn jọ pábọ́lẹ̀ ni bí mo fún mi odò dẹ̀ ń gbé ọmọ náà bọ̀ padà hayyan láàyè ní ààyè ló gbé e padà afásàrá tí ṣẹ̀ṣẹ̀ wá wọnú odò lọ síwájú wọ́n wá ní odò Ògùn mo ti wí fún ọ ti pẹ́ ọ̀gbọ́n ni àṣẹ Ọlọ́run ti ń bẹ lára mi la ilaha illallah wọ́n kàn náà pa wọ́n sì gun mọ́lẹ̀ ní odò pé látò ní ibi tí mo fọ̀pá gùn yọ ọgbọ́dọ̀ kọjá bẹ̀ mọ́ ní ìṣẹ́jú gbogbo èèyàn odò dẹ̀ padà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ó wá padà sí ibi tá afásàrá ti gbọ́ pàṣẹ wọn ni níbi mo sọ́ sí ata gada ata yawmal qiyamati ọgbọ́dọ̀ kọjá bí afásàrá ti bá tún yí padà náà bá tún lọ rí àfáà ló lè ṣerú ẹ̀ kò sẹ́lòmíì àwọn tán wá ṣerú ẹ̀ tí wọ́n á bí àwọn ọmọ kalẹ̀ kọ́ wá jẹ́ pé wọ́n lọ́mọ bú wọn gbogbo àwọn àfáà gbogbo lónìí tó ní kálukú ń pèrè láàfáà ìntàn bàbá yẹn ṣe é lẹ̀ òun la bá o òun ló jẹ́ kí gbogbo ayé máa pọ́n wálé o àwọn làáfáà o àwọn ni wọ́n ti pàfọ́ọ̀mù bọ́ọ̀lù ń ṣe máa ń ṣe wọ́n ti pàfọ́ọ̀mù ẹ̀ dáadáa sílé ayé gbogbo ayé lórí nígbà náà gbogbo èèyàn ló fetí gbọ́ àwọn tí wọ́n wá ṣerú wàhálà yìí wọ́n máa jura wa lọ. Rahmatura bika khairan mimma yajma